wọ́n ṣépè fún ọmọ òkókó ó dẹ̀ lọ ń rẹ́rìn níbẹ̀. ṣó mọ̀ pé àdàbí ó jà ojú èpè lọ. kí n má ṣépè fún ẹ tó bá wọ èpè sí mi níwájú Ọlọ́run, èpè á dẹ̀ máa jẹ́ títí ẹ, á dẹ̀ máa jẹ́ gbogbo nǹkan tó jẹ mọ́ títí ẹ. orí pé lánàá mi play audio because mo fẹ́ confirm pé ṣó wà nínú àwọn tó máa ń ta àwọn colleagues ẹ fáwọn bloggers. Dayo, until you correct the wrong you did to me, until then, as from today, as àtàná mi bínú sí ẹ, as àtẹ̀ní mo ti bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ, until you did the right thing. Dayo, as from today, jẹ́ kí n kọ́ tẹ̀. So mo ọ̀rọ̀ àwọn gbólóhùn méjì tó ti sọ yẹn mo ṣe count ẹ̀bẹ̀ ni tí ò lọ́pọlọ, because initially o ò lè lọ́pọlọ, o ò lè níláárí, o ò lè ní bá ti ṣe, o ò lè rọ́nà gbégbà, o ò lè léèyàn gidi lórí kọ́, o ò lè jẹ́dàá tó ń tọrọ oore lọ́dọ̀ Ọlọ́run kó o lọ rẹ́rìn níbi tí wọ́n ti ń gbé àwọn colleagues ẹ̀ ṣubú. Yálà àwọn colleagues ẹ̀ ṣẹ̀ àbí wọn ṣẹ̀, it is an abomination. The whole world, all of you are in blackmailers. You can hate me, you are free to hate me, but I will stand on the truth that it is a taboo for you to join an outsider to bring down your colleagues, to laugh at your colleagues. In as much níjọ́ tó ti ń ṣẹ̀sín káàkiri àgbáyé, mi ò fi ọjọ́ kan rẹ́rìn níbi tó ti ń ṣẹ̀sín rí. Ẹ̀tọ́ ẹ̀ ò rẹ́rìn níbi tí wọ́n bá ti ń ṣe ìkà fún ọ̀tá mi. Not when little baby was involved. Richmond Golden, kí lẹ́yìn tún ṣe? Mo ń gbọ́ ẹ̀. I don't want to have any issue with you. Neither do I want you to have any issue with me. We both are two parallel lines that can never meet. The way you do your stuff, the way you handle your things, the way you interact with people, the way you mingle with people, the way you come for people is not my way. And I Dayo, ṣé gbọ́ nǹkan tó sọ ṣá? Only the way you mingle with people, the way you talk with people, the way you come for people, only it is not your way. You are not in the league of successful people. You had no value to the society. You have no single impact to the society. You have nothing. You are nobody except the locals that watch his film. Apart from the Enyawo Enyaparo movies that you do, there is nothing. You are not into business. You are not like oko wa bí àpáta tó wà létí ọ̀nà tó ń fẹsẹ̀ gbà lọ gbábọ̀. You are not in that league. Ìwọ kọ́ ló máa sọ fún mi pé parallel line tí ò gbọdọ̀ pàdé lèmi àti ẹ̀. Èmi láyé ìgbéraga yín, ìwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún, kábàáyé ọmọ ọlọ́mọ jẹ́, òun ló sún ẹ débi tó ń wọ pọ̀klin as at 2025. Nígbà tó wà nínú òṣì tó ní kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí. Imagine me seeing a Dangote. Kí n máa sọ fún Dangote pé ókè o, nítorí pé truck ẹ̀ ó ń ṣe àwọn èèyàn léṣe. Kí n wá ní truck ẹ̀ yẹn, kí n wá ní Dangote, we can't be in the same parallel line.
There is difference between business and personal. And for the fact that èmi t'Ọlọ́run gbà fún gan, mi ò draw parallel line fún ẹ lójú ayé, but of course mo draw parallel line fún ẹ from day one tí mo ti wọ̀ ní film industry. O lọ sí school, o kọ́ṣẹ́ ọwọ́, o mọ̀wó ṣe, mi dẹ̀ rí ẹ pẹ̀lú anything tó níláárí line with someone that does not even know your existence. I don't know you, to be sincere. Káyọ̀wọ́ ẹ̀yìn aró ẹ̀yìn àparò local film industry. Ṣé aṣọ ló ń wọ̀ ni mo fẹ́ fi dẹ́ ẹ mọ̀ nínú ayé? Ṣé góòdì ló ń wọ̀ tí ìṣèyàwó? Àbá sọ pé bóyá o wọ̀ nǹkan kan. Mi ì rí ẹ kó o ṣe nǹkan oríire kankan rí ìjọ́ tó ti dáyé. So mi ì mọ̀ ẹ́, to be sincere, let's be sincere. Mi ì o exist. Ó dẹ̀ rí pé mi kì í ṣe nǹkan àlejò. Mi ò ń bá yín rìn kiri pátì. Mi ò kì í ṣe dáàdì mo ti ń lọlé bíi titi yín. So mi ò mọ ohun tó gbọ́kànlé, mi mẹ́ni tó fún ẹ ní liver tó fi sọ pé we are two different parallel. The way you go for people, you are even judging me pé the way you go for people. Have I come for you before? Have I ever, DAYO AMUSA, despite the fact that you've been bullying me for a very long time, and the word can attest to the fact that you've been attacking me. But nítorí pé o exist nínú ilé ayé, o exist. Inú gbogbo nǹkan tó ọmọbìnrin wálé ayé wá ṣe, o rí kankan bá wọn ṣe. So o exist níwájú ti tèmi. So what have I done to you? Wọ́n wálé ayé, wọ́n bá wọn lọ́kọ, o ní. Wọ́n bá wọn kọ́lé, Ọlọ́run ò yọ̀ǹda fún ẹ. Wọ́n bá wọn gbóyún, o rí kankan ṣe. So báwo lèmi àti ẹ ṣe fẹ́ mọ̀ra? Mi ò lè mọ̀ ẹ́. At least mo ti sá fún ẹ tó, mo dẹ̀ avoid ẹ tó, mi ì dẹ̀ ṣẹ́. Ìwọ ló ṣẹ̀ mí pẹ̀lú bó ṣe ṣẹ̀ mí. Mo ti ṣì ìwò pòkè, let me congratulate you. Báwo ló ṣe jẹ́ pé congratulating you will now become a material for you to use me for donation? Why should you do that? Ọmọlàkejì ẹ, ẹni tí ó ṣẹ̀yìn, ẹ dẹ̀ lọ máa bá wọn jà nítorí pé ẹ fẹ́ káyé rí yín, ẹ fẹ́ káyé mọ̀ yín. Ìwọ náà wò báwo ni mo ṣe fẹ́ mú ẹ, ìwọ tó wà talented, ìwọ tó lọ́pọlọ, o ní lárí, o lálùbáríkà, ìwọ tó ráyé wá, you cannot create content táyé lè fi mọ̀ ẹ́. So o ní láti lọ bá ẹni tí ò ṣe é jà. tó ẹ̀yin èèyàn wa ẹ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí. Ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ ńlá bàǹtàbàǹtà yìí tí ó sọ sí DAYO AMUSA nínú fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí lórí ọ̀rọ̀ àríyànjiyàn yìí tí ó ṣẹlẹ̀ láàrin wọn níbi ọjọ́ mélòó kan báyìí. Ẹ̀yin èèyàn wa ẹ máa ti gbọ́ àwọn èébú tí Lizzy Anjorin tí ó fi bú DAYO AMUSA o. Nítorí o fẹ́ káyé gbọ́ ẹ. So now you just admitted that you purposely throw shades at me and you purposely attacked me.